Kí ni ọ̀rọ̀ Muyideen ṣe ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó Wọ́n máa ní ṣẹlẹ̀ Naomi lórí àti Alhaji Oriyomi wọ́n máa Oriyomi wálé. Hamzat Kí lẹ àti fẹ́ Queen sọ sọ̀rọ̀ Naomi? yẹn sà? Ìwọ prophet yìí ẹ tún ti bẹ̀rẹ̀ sọkúsọ ìgbà tẹ̀ ń tí sọ. mo gbọ́ sọ̀rọ̀ yẹn Ẹ continue. èmi náà gbọ́ pé ọládájọ́ ní ká lọ fún wọn pamọ́ títí di next year tí wọ́n á fi gbé ìgbẹ́jọ́ kalẹ̀ lórí kéèsì yẹn. Big Sam má jẹ́ parọ́ fún ọ̀rọ̀ yẹn, ọwọ́ ti wọnú ẹ̀ ọwọ́ ti wọnú ẹ̀ tí ọwọ́ ọ̀bá wọnú ẹ̀ bí kéèsì yẹn ṣe wá ó clear ó wà gbìyànjú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tọ́mọ wọn kú yẹn ni wọ́n pa ọmọ wọn fúnra wọn pé Hamzat jáde nínú fíìpù ẹ̀ kan tó ní òun rí tí wọ́n ju táwọn òbí fúnra ẹ̀ tán ju ọmọ wọnú fẹ́ǹsì tán ju ọmọ wọnú fẹ́ǹsì tó ló dẹ̀ ń sọ fún wọn pé kán tẹ̀kẹ̀ sí pé wọ́n gbà then sórí ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ bóyá ẹ̀yọ̀kan ní kákọ́ release káwá jẹ́ kí ìkejì káwọn èèyàn tó máa follow ẹ̀ láti gbọ́ ẹ̀yin tí ẹ bá rántí mo jáde nígbà kéṣì Muyideen ohun àtàgbàlá mo jáde nígbà pé mo ń wá Muyideen fún àtúnṣe àwọn nǹkan kan ẹ wo bí ọlọ́run tí èmi gbàgbọ́ nínú ẹ̀ kì í ṣe ọlọ́run tí máa ń ṣèké kò dẹ̀ ń fi olóore lẹ̀ no kì í gbà kí ìyà jẹ olóòótọ́ ènìyàn nǹkan kan wà tó wà yìí dìn nínú kéṣì Muyideen gbà yẹn mo kọ́ máa pẹ̀lú ẹ̀ téèpù yẹn náà dọ́gbọ́n jáde ó jáde síta níbi tí Muyideen ti ní conversation pẹ̀lú Alhaji Oriyomi tó sọ gbogbo àwọn àṣírí kan but tí Alhaji dọwọ́ bò nítorí ìfẹ́ tó ní sí àgbàlá passion tó ní sí àgbàlá gbà yẹn ó jẹ́ kán dọwọ́ bo àwọn nǹkan kan ó jẹ́ kó àwọn tí ó ń bẹ lọ́kàn mi nínú báyà mi ni mò ń sọ yìí ó jẹ́ kí Alhaji Oriyomi dọwọ́ bo àwọn nǹkan kan àwọn tó yẹ kí kó jẹ́ ìgbéníjà ọmọkùnrin yẹn wọn ò gbéníjà nítorí pé bóyá akẹ́ndẹ̀dẹ̀rẹ̀ ni ẹnkọ̀dà pé kọ̀mọ́ tó ń sọ wọ́n dọwọ́ bò ṣé rí ọlọ́run wa kì í sọ ọlọ́run èké o no ọlọ́run kì í sọ ọlọ́run èké àwọn nǹkan kan wà wọ́n ní pípìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe nǹkan kan ti rọ́ǹgì ní foundation lótìtọ́ bàbá Hamzat wọ́n dúró lórí òótọ́ gan but nínú kéèsì yẹn up to this moment wọ́n cover àwọn nǹkan kan tí wọn ò tú àṣírí ẹ̀ nítorí ìfẹ́ ọlọ́run kì í sì sojú ṣáájú ẹnikẹ́ni no our God is not a partial God kò lè sojú ṣáájú èèyàn so kéèsì yẹn ó fẹ́ kún nǹkan tó trigger ọ̀ràn sí bàbá Hamzat lọ́rùn báyìí tí wọ́n bá wà níbi tí wọ́n ti lè máa rí social media kan bẹ̀bẹ̀ fún ìdáríjì torí pé n tí wọ́n dọwọ́ bò ń gbà yẹn kì í ṣe nǹkan tó yẹ kán dọwọ́ bò that's number one sọ pé àṣírí bíi méjì àbí mẹ́ta ní ń bẹ nínú lọ́wọ́ mi tí màá tú nípa kéèsì yẹn so nípa tí tó wá ṣẹlẹ̀ ọ̀tá ẹni kì í pòdù ọ̀yà ọ̀tá ẹni ìpòdù àbọ̀ ibì kan lọ́lọ́run wọ́n gbà tó bá jẹ́ wípé kò sí àṣírí pé kò sí nǹkan tí wọ́n dọwọ́ bò ń bí kéèsì yẹn dákan gbójú bẹ̀bẹ̀ ni pé ọmọ yóò sáà léèyàn kò sẹ́ni tó lè gbìjà rẹ̀ tó bá jẹ́ pé wọ́n dúró tán tí wọ́n dẹ̀ gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ àgbàlá ó ṣeé ṣe kí n tó ṣẹlẹ̀ yìí kó mọ́ ṣẹlẹ̀ ibi àkọ́kọ́ tí màá kọjá sí nìyẹn ẹ̀yìn yẹn fọ́lò fún àṣírí kejì àwọn nǹkan tó fà á tí ìṣẹ̀lẹ̀ yẹn fi wáyé God bless you Sammy jáfe ilẹ̀ bẹ́ẹ̀. Thank you so much, sir.